Ibrahim, ìyá tó bí
baálẹ̀ ìlú gbogbo IT Abíọ́dún Ọ̀dẹ́yẹmí chairman baálẹ̀ ìlú gbogbo IT Ọ̀dẹ́yẹmí. Àbí ó tún gòkè àbàbà mẹ́ta àmọ́ àwọn ọmọ yìí òkú bẹ́ẹ̀ tó gòkè olúmọ bẹ́ẹ̀ni ẹ̀tọ́ ò ní bàjẹ́ ó yá ẹ máa bá mi ṣàmìyàn rẹ̀. àmì o. Honorable Yomi ọmọ onílé òpin ìdábòrò ó kì í ní àgbẹ̀kọ ẹ̀kú tó lè dá bàbá mi Honorable àfìjàsílẹ̀ tí rẹ̀ ní mo kí yí o ààrẹ ìyáṣà gbogbo ìyá bàbá tí mo ń tẹ̀lé pátá mo kí ní bá mo kí lọ́lọ́kùn òjò kan ẹ̀kú kó lè dá bàbá mi Honorable Yomi mo kí yí o abilu fún bí ọmọ àbúrò àtúntò pẹ̀lẹ́ òsèlè ẹ̀dín lákàn bí ilẹ̀ ẹ̀gbẹ́. Gbogbo ẹ̀yin èèyàn nígbà nígbàlẹ̀ pátá. Jámà tẹ sọ. Mo ti rí mo kì í. Ẹgbẹ́ kan ẹ̀jẹ̀ gbàṣà bàbá dúdú aláǹdẹ. Àṣàwọ̀ oníbàjẹ́. Ọlá ẹ máa bá mi ṣàlùyọ̀rọ̀. Royal Highness Abíọ́dún Ọ̀dẹ́yẹmí baálẹ̀ ìlú gbogbo. His Royal Highness Abíọ́dún Ọ̀dẹ́yẹmí baálẹ̀ ìlú Ìlógbò. Bàbá mi Ọdẹ́yẹmí mo kí ní abẹ wọn. Bàbá ẹ̀kú kóye dá ẹ̀kú mùkúlú ẹ̀kú mùkẹ́kẹ́. Bàbá mi Ọdẹ́yẹmí o. Mo kí ní kéde ló ṣe. Ọmọ ẹ̀gbọ́n mọ́lú ṣàbùkù wọn. Ẹ̀gbọ́n mọ ní sàbí àwọn ọmọ àgàlà. Bàbá mi Ọdẹ́yẹmí. Ẹ̀gbọ́n mọ ní sàbí àwọn ọmọ àgàlà. Ọmọ títà kọ̀ọ̀kan lè kọ̀ lè yé. Ẹ̀gbọ́n mọ ní sàbí àwọn ọmọ àgàlà. Ọmọ ajé ìgbàlú má gbé pàtó ní. Torí ẹrú kìí sí ní ìjọba kìí sí yàn. Bàbá mi ò wọ́n ní ẹ̀gbá méjì ò dára wọn níyàn yìí. Ó kàn bá bọ̀ orí. Ẹ̀kẹ́ ìgbàgbé bá wà. Bàbá mi ò ṣe ní ẹ̀dí ìkàlẹ̀ ní ìlú. Bàbá mi ò lè dá. Ẹ̀dí ìkàlẹ̀ ìyá mi lórí olówó. Èyí ló sì ní ọmọ ẹ̀gbọ́n mi ní ìsàkí àbúrò àbáyà.
Àwọn méjèèjì lágbójúlé nílẹ̀ Yorùbá, àwọn méjèèjì lẹ́kẹ́ wa. Bàbá mi Ọ̀wọ́ Adé, àwọn ni mo kí o bàbá mi ẹlẹ́wù ẹ̀ jù wá. Bàbá mi Ọ̀wọ́ Adé, bá mi kí n dàgbà jọ̀wọ́. Àwọn ní Ọ̀yọ́ òjò pàṣẹlẹ̀ mọ́jọ́ ọmọ Àtìbà. Ọ̀yọ́ lọ́dọ̀ dárí ká ṣọ́pá. Gbogbo ìjọba Ọ̀yọ́ lọ́dọ̀ dárí tó yẹ èèyàn. Ó kẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ yẹn ló gbé gbọ́dọ̀ bá láàfin. Torí àlọ́bà fi lọ bá pa. Ẹ bá mi kí màmí Aláàfin Ọ̀yọ́ o. Ẹni mo ṣe kábíyèsí láàfin pé wọ́n máa fún ìkàlẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀dẹ̀ nìyí. Ẹ bá mi yá ọ̀dọ́bà ní onírìṣà. Olórí alájẹ gbogbo òtítì àrègbínàmì. Ọba kúrò fàṣẹ bánú. Ọmọ ọlọ́pẹ́lá ayọ̀mọ̀pẹ́ akọ́bí. Ọmọ kíyèsí. Ọmọ lọ́dọ̀ kóòtù. Ọmọ lọ́dọ̀ kóòtù. Ẹ̀jẹ̀ tó rántí o. Àdáyébá. Tiwantiwa ẹgbẹ́ lórúkọ. Àṣà Yorùbá ẹ má ṣe dànù. Àṣà wa dára. Ẹ má ṣàlárúkọ. Ẹ má jẹ́ ká ṣà bàbá wa lámáyé. Àmọ́ orúkọ èyí pọ̀ máa lóore. Ẹ má jẹ́ ká ṣà bàbá wa lámáyé. Tó àjíwá sẹ́nu wọ́n tóbi yí pé ta ló kọ́ lórí láìka. Adé ọmọdé ni ìlànà ni mí ọmọ tẹ̀lé oògùn. Ọmọ tẹ̀lé oògùn yẹn gbé yín nìyí. Ọmọ ewé kan mo pè. Ìpele ló jẹ́ mi lórí ọmọ. Ọmọ bọ́ọ̀gù ò jẹ́ máa wá nìyí. Èmi ń lọ́mọdé nílànà òṣòmọ̀ṣòmọ̀ ẹyẹ. Ará àgbo àgbo. Ọmọ ẹ̀wọ̀n tó gbà lérí àpáta tó wà ní gbogbo àwọn èèyàn. Let's give them a round of applause. Thank you very much. Thank you very much. Thank you very much. nǹkan tó fẹ́ pamọ́ ra nù. Natasha. Okay.